lẹ́yìn òjì mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Orísun TV. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní gbogbo tẹ́ bá tẹ́ láǹfààní láti máa wo ìkànnì Orísun TV. Àjíjẹ ara yóò máa jẹun, Ọlọ́run ní fẹ́ ṣẹ̀ṣẹ̀ gbogbo wa. Ojú tẹ̀ fún wò wá àti títẹ̀ fún wò wá kò sì ní fọ́nà ṣe ẹ ṣeun. Orísun TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí, ẹ bá mi subscribe sórí Orísun TV kí ẹ̀yin máa jẹ́ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ti sí. Alákọ̀ọ́kọ́ ni pé ebi ò sí ẹni tó ń ta ọ̀rá níta rárá torí pé ìjọba níta ni wọ́n fi lè fi òfin pé ṣẹlá níta lọ sí pẹ́ ó ti ẹ̀dọ́ pé mo lè mọ́ àwọn olùkọ́sùn láti ọ̀rọ̀ àwọn ìmọ̀ọ́nù bá fẹ́ ra ayé ìgbà ìgbà ìwé ẹ̀ fi ìtàkùrá níta níbi. Ìdí ìrèlè pé ó wà òun ní àìgbọ́ra ẹni díẹ̀ ìlú tó wà. Ó bẹ̀rẹ̀ nọ́mà lórí organization tó nọ́mà. Ìtara ìlú kọ̀rẹ́ ti ẹni kárùn àṣìmá àpẹẹtì. Ẹ̀rí nínú tí ṣe àwọn onígbàdìta ṣe ní ìkọjá mo náwó tó fẹ́ sọ̀rọ̀. Àpá àwọn àtọ̀ká wọ́n ní ìgbọ́dọ̀ sọ̀rọ̀. Òṣìṣàbẹ́ láàárọ̀ gbàgbà dé ó ti pè wọ́n sọ fún wọn pé ó ṣe sí ẹ̀ láìpẹ́ kíkẹ́ pé mi ìmọ̀ràn tí mo lè sọ́jọ́ yìí ilé ẹ̀sìn pé kò sí sí ṣùgbọ́n àkọ́jọ́sùn kankan láti ìwọ̀n náà lè kó dákẹ́. Náà wọ́n wá ń sọ fún mi láàárọ̀ pé ẹni tó fà á táwọn ṣe bẹ́ẹ̀ òun ni pé èmi sọ pé àwọn ọdún àwọn ẹlẹ́yìn bá ìlànà ìfọ̀bẹ́ ló túbọ̀ sọ. Nígbà tí mo wá ní méjì ọ̀rọ̀ àwọn yẹn àwọn sọ lọ́wọ́ tí mo wá lọ́wọ́ tó mo fẹ́ sọ̀rọ̀. Òní mi fi sọ́dọ̀ lọ, òní mi fi dá sí ilé tí wọ́n fẹ́ sọ mí. Ọjọ́ tó ń gbé bá tó àwọn ṣe bẹ́ẹ̀ nígbà. Ìrẹ̀lẹ̀ tó bàbá wa ní ọba náà ní ọ̀nà ní ìsìn níwọ̀ ọ̀rọ̀ ẹni tó ọ̀bá ń bẹ̀ tó ní òkú lè má ṣe ìṣèlú abára ìgbé àti ìsìgbàgbà láti ìgbé tí aláàbí ìgbé tí bàbá àbí lọ́tọ̀ ọ̀tẹ̀ dábàá àbí òmú wàhálà ìdájọ́ òde láti tó ṣe kálùkù àdúró níbi àkọlé ẹ̀ torí pé kálùkù lọ́wọ́ ilé ìdájọ́ ìyáàmọ́ tó ṣe ẹni tó bá yẹ tó ní ìfẹ́ ìtọ́jú ọlọ́run náà ló máa ṣe gbàgbọ́ ìṣètò tó yá mọ̀ ń ta àkórá níta àkórá níta tó lè lọ́pá èsì àkórá níta ìyẹn ẹ̀rọ àkọ́kọ́. Ẹlẹ́ẹ̀kejì wọ́n lọ mọ́tì. Wọ́n wí yẹn kìí ṣe ìwé tó ṣẹlẹ̀ Ògbómọ̀ṣọ́. Náà mọ́tì yẹn wá sí Ògbómọ̀ṣọ́. Ọkùnrin náà wọ́n lẹ́yìn báyìí kan sílẹ̀. Ṣẹ́rí lọ́dẹ̀ tí ọkọ̀ kan náà rọ̀ nípa nígbà tí ó ṣe yà láwọn ọmọ náà àkíyèsí lórí pé mo kọ́ pé wọ́n ní bàbá mú sí. Wọ́n wá ní ṣébi ẹ̀ka àwọn ọmọ ní tí mo bàbá nílò tó lè bàbá ní bàbá tó kó ra wọn ní èyí sí pọ́blẹ̀. Ẹni yìí tí wọ́n lọ lọ́wọ́ oyè tí wọ́n nà òun ní gíláàmù tí ọ̀pọ̀lọpọ̀ bá náà nípa ìtẹ̀ta tó sọ pé mi. Nígbà tí kò lè sí ìsìn kankan tó sọ pé wọn àná bẹ̀rẹ̀ wọn máa tẹ̀sí ẹ̀fẹ́ ìdíje. Náà àwọn náà a lò wọ́n nílé mọ́tí ní ìjọba pàtàkì ní Yorùbá náà ètò wọn yọ kálukú dájọ́ ní ìlú ó yàtọ̀ ìṣàlàyé ẹni tó sì yọ kálukú ó yàtọ̀ ìṣàlàyé. Ìgbà rí ní àgbẹ̀wò
Gimana kalau nama ini? Nah, model ini komen komen. Udah ini sih, dulu sih kan, punya cuman dulu sih. Jadi lah, cuma problem di sini, ada apa? Jadi, nah itu, bagi para nasi itu kalau anu, orang nama itu dia mesti, dulu sih ada. Jadi, nah itu bukan yang itu kerja mereka orang kita bos orang tahu ini jadi pengabdian itu apa hari berlalu di kata jadi kalau saya ini bisa dia kan buat itu kasus kan yang belum kalau tak ada di soal itu kalau belum sesuatu mahasiswa itu nanti syam di belakang lalu penawaran profesor itu maka politik tidak ada cuma kalau kita aku ucapkan politik itu bersifat cuma kasih kita kalau mau sudah semua penyampaian itu sudah dilakukan penyampaian itu semua dilakukan jadi dramatik blonda yang korek itu juga komunikasi apa wanita komunikasi ada maaf laka ngomong